ìdùnnú ṣubú layọ̀ lénìí nílùú Ìbàdàn nígbà tí wọ́n dá ògbóǹtarìgì ògbóǹsáfẹ́fẹ́ nì sílẹ̀ tí a mọ̀ sí Hamzat Oríyọmí tó jẹ́ ọmọ bíbí ìlú Ìbàdàn àti Naomi àti ẹni tó jẹ́ olùkọ́ àgbà fún iléèwé tí wọ́n ti ṣe àpèjẹ náà èyí ni tó wà ní Basọ̀run nìbàdàn. ìmọ̀kímọ̀ ò mà gbọ́dọ̀ jọ. ètekéte ò lè dúró. ẹnikẹ́ni tó bá dẹrù ọ̀rọ̀ yóò forí ara rẹ̀ gbé. torí Olúwa yé ìmọ̀kímọ̀ tẹ̀lé o. ìmọ̀kímọ̀ ò mà gbọ́dọ̀ jọ. yéyé. ètekéte ò lè dúró. yéyé. ẹnikẹ́ni tó bá dẹrù ọ̀rọ̀ yóò forí ara rẹ̀ gbé. torí Olúwa ìmọ̀kímọ̀ ò mà gbọ́dọ̀ jọ. ètekéte ò lè dúró. ẹnikẹ́ni tó forí ara rẹ̀ gbé. torí Olúwa yé ìmọ̀kímọ̀ tẹ̀lé o. ìmọ̀kímọ̀ ò mà gbọ́dọ̀ jọ. yéyé. ètekéte ò lè dúró. ètekéte ò lè dúró. báyìí ni inú àwọn èèyàn ṣe ń dùn lónìí nígbà tí ilé-ẹjọ́ tó ń gbẹ́jọ́ nípa Hamzat Oríyọmí àti Naomi tó jẹ́ olórí àná fún Ọọ̀ni of Ifẹ̀ ṣe rí bẹ́ẹ̀lì gbà ní kóòtù tó ń gbẹ́jọ́ wọn àti ẹni tó jẹ́ ọ̀gá àgbà fún iléèwé èyí tí ìṣẹ̀lẹ̀ náà ti wáyé. Inú àwọn èèyàn dùn sísìn bẹ́ẹ̀ ni wọ́n ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún dídá wọn tí wọ́n dá wọn sílẹ̀ láti máa lọ sílé wọn. Nípa bẹ́ẹ̀ gbogbo àwọn èèyàn tí wọ́n jẹ́ olólùfẹ́ gbajúgbajà ògbóǹsáfẹ́fẹ́ nì tá a mọ̀ sí Oríyọmí Hamzat wọ́n ń gbàlù gbà fún bẹ́ẹ̀ sì ni wọ́n ń jó inú wọn sì ń dùn fún oore ọ̀fẹ́ tí wọ́n rí yìí nítorí pé ẹni tó jẹ́ gbajúgbajà sọ̀rọ̀ lórí rédíò nì tí ó ní ilé ìgbóhùnsáfẹ́fẹ́ tá a mọ̀ sí Àgídìgbo èyí tó wà ní ìlú Ìbàdàn ni wọ́n sọ pé ó jẹ́ olùfẹ́ mẹ̀kúnnù àti ẹni tí kìí fẹ́ kí ìyà kó jẹ ọmọnìyàn. Ó jẹ́ ẹnìkan tó jẹ́ pé bí èèyàn bá bá ẹkún délé rẹ̀ onítọ̀hún ó máa fi ayọ̀ àti inú dídùn jáde. Bẹ́ẹ̀ ni àwọn èèyàn ró kẹ̀kẹ́ tí wọ́n sì ń ró ìlú ayọ̀ nílùú Ìbàdàn nígbà tí adájọ́ gbà láti gba béèlì rẹ̀ òun àti Naomi àti ẹni tó jẹ́ ọ̀gá àgbà ti ilé ẹ̀kọ́ èyí tó wà ní Basọ̀run níbi tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀. Nígbà tí à ń ṣe ìwádìí tí a sì ń fi ọ̀rọ̀ wá àwọn èèyàn lẹ́nu wò wọ́n sọ bí inú wọn ṣe dùn tó lénìí àti pé tí èèyàn bá gun ẹṣin níní àwọn irú ẹṣin bẹ́ẹ̀ kò ní kọsẹ̀. Wọ́n fi ẹ̀mí ìmoore wọn sí Ọlọ́run àti fún ènìyàn àti bí àwọn ènìyàn ò ṣe dákẹ́ láti ìgbà tí ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ bí àwọn kan ṣe ń gbàdúrà fún Ọlọ́run láti yọ Oríyọmí Hamzat pẹ̀lú Naomi àti ọ̀gá àgbà ilé ẹ̀kọ́ ni èyí tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀. Oríyọmí ti dé! Oríyọmí ti dé! Ó ti ga jọ̀tá rẹ̀ lọ! Ó ti ga jọ̀tá lọ! A kò lè ṣàì má mẹ́nuba bí inú àwọn èèyàn ṣe dùn tó nítorí pé ó jẹ́ ohun tí inú wọn dùn sí láti rí Hamzat Oríyọmí láàrin wọn. Alhamdulilayi rabbil alamin, inú mi dùn gan-an. Mo dúpẹ́ fún Alhaji Abdulrahman Oríyọmí Hamzat kọ́lọ́hún kó dákun kó wọlé àánú ẹ̀ kó má jẹ́ kán rí wàhálà mọ́ láyé àti Honorable Naomi inshallah rahman kọ́lọ́hún dákun gbogbo ohun tá a máa ṣẹlẹ̀ sí wọn nínú ayé dáadáa ni kó máa jẹ́ nínú ayé kó má rí fàsẹ́yìn mọ́ lọ́lá bíbí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Inú mi dùn o pẹ̀lú ẹjọ́ tí wọ́n dá pẹ̀lú bó ṣe bá wa dá wọn sílẹ̀. Mo bẹ̀ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala pé gbogbo àwọn tí wọ́n ṣe okùnfà bí nǹkan náà ṣe já sí rọrùn kọ́ ló má fọwọ́ bàjẹ́ kankan wọn láíláí ọlá àti tóbi Al-Qur'an Karim. Ǹjẹ́ Yorùbá àwọn èèyàn máa tún ṣàánú pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ àbí bó ṣe tó. Àwọn èèyàn máa ṣàánú ìfún Alhaji Abdulrahman Oríyọmí Hamzat wọ́n tó máa ṣàánú lọ pẹ̀lú ògo Ọlọ́run wọn dẹ̀ ní máa rí wàhálà tó máa ti ń ṣàánú gbogbo ẹni tá máa ṣe dáadáa láyé Ọlọ́run máa jẹ́ kó máa tẹ̀gbẹ̀sán dáadáa ni Ọlọ́run jẹ́ kó rí ìfàsẹ́yìn wọn ní rí wàhálà ọlá Al-Qur'an Karim Oríyọmí á tún máa ṣàánú lọ ni torí mi mọ̀ bẹ́ẹ̀. Kílẹ̀ rọ̀ wọ́n pé tó má jẹ́ pé Ọlọ́run bá ṣe pé wọ́n jáde kúrò nínú kéèsì kì í ṣe ìtẹ̀síwájú ni kó bá wọn lórí program tó ṣe tó ṣe ń gba àwọn èèyàn ní àbí kílẹ̀ sí. Alhaji Oríyọmí Hamzat eré ẹni tí wọ́n jẹ́
wọn ò ní fàsẹ́yìn nù dáadáa èmi tí wọ́n á gbà wọ́n níyànjú pé kó tún lékún sí lóore àti dáadáa tó ṣe máa ń ṣe fún ọmọ kékeré àtàgbàlagbà. ẹ káàsán orúkọ mi ni Oríyọmí MKO Global. Ihun tí mo rí lórí ọ̀rọ̀ kéèsì Oríyọmí Hamzat kọ́lọ́run ṣàánú ọlọ́mọ àjàrógun àkóbá àdábá because ẹni tó bá ti ń ṣoore kò sí ni ṣùgbọ́n gbogbo ẹni tó bá ti ń jẹ́ Oríyọmí láti kékeré láti ilẹ̀ ni orúkọ ti máa ń ro gbogbo wa so kọ́lọ́run máa kó wa yọ nínú ewu ni so inú mi ò bá dẹ̀ dùn tí Alhaji Oríyọmí Hamzat kó tún máa kọ̀ntínú bó ṣe ń ṣe dáadáa ẹ̀ lọ because ọlá dáadáa àti inú kan àti ìwà tó ń wù òun ló kó yọ lọ́tún òun ló kó yọ lósì kì í ṣe pé ó mọ̀ ṣe o àánú Ọlọ́run ló rí gbà irú Queen Naomi náà àánú lòun náà rí gbà irú principal gan tí ò mọ̀wọ́ tí ò mẹsẹ̀ kódà gan gbà tí Oríyọmí Hamzat tó wà lágo tí mò ń ṣàbẹ̀wò sí ìjọ tí mo lọ bá ó ní ẹ bá dúpẹ́ lọ́wọ́ principal o àwọn làwọn fi tí wọ́n fi kó bá principal o so yẹ wo wá wo èèyàn bẹ́ẹ̀ tó tún lè tún máa sọ pé dáadájú àwọn mọ̀ pa làwọn kó bá ẹni yìí kì í ṣe pé kí n jẹ́jẹ́ ló wà so Oríyọmí Hamzat bẹ́ẹ̀ ṣe ń ṣe ni kẹ́ máa ṣe ẹ má dín wa yín padà o ẹ túbọ̀ máa ṣe dáadáa tẹ́ ń ṣe náà lọ́wọ́ máa fi lékè yín lọ́tún ló wá máa fi lékè yín lọ́sì ó kọ́ mi lẹ́ẹ̀kan sí òyípadà Oríyọmí MKO Global. àwọn lè kún gbogbo ọmọ Nàìjíríà inú mi dùn o inú mi dùn torí pé olóore ni Alhaji Oríyọmí o ó nífẹ̀ẹ́ ọmọdé ó nífẹ̀ẹ́ àgbà ó nífẹ̀ẹ́ ọkùnrin ó nífẹ̀ẹ́ obìnrin olóore ni o mo dúpẹ́ fọ́lọ́run mo dúpẹ́ fọ́ba tó ní ọ̀run àtayé tí ò foríyọmí lẹ̀ gbogbo àwọn tó gbàdúrà foríyọmí Muslim ni o Kírísítẹ́nì ni alábàáláyé ni o wọ́n ṣe o wọ́n adúpẹ́ lọ́wọ́ wọn gidigidi lórí àdúró tí Oríyọmí mo dúpẹ́ lọ́wọ́ wọn mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ Nàìjíríà o mo dúpẹ́ lọ́wọ́ ọkùnrin mo dúpẹ́ lọ́wọ́ obìnrin mo dúpẹ́ lọ́wọ́ ọmọdé mo dúpẹ́ lọ́wọ́ àgbàlagbà tí ò foríyọmí lẹ̀ mo wá bí Alhaji Oríyọmí ọba tó yọ wọ́n lónìí gbogbo tó bá tún kù níwájú tó bá jẹ́ sọ̀rọ̀ fọlọ́ọ̀bá wọn rè dàgbò yóò wọlá wákàtí àti dédé àsìkò ọlá aṣáájú ayé ànábì Muhammad sallallahu alaihi wasallam ọlọ́ọ̀lùbáríkà ṣe Ibrahim Niasse gbogbo tó bá tún kù níwájú foríyọmí Hamzat ọlọ́ọ̀bá wọn rè dàsígbó oore wọn ò ní di bí o ká mọ kọ̀ntínú oore tí wọ́n ṣe o ká má dáwọ́ oore dúró o ká má ṣe o ká má sóore wọn o torí èèyàn ò ní sóore kọ́ mọ́ láàánú gbà ká má ṣe o mo dúpẹ́ o Ọlọ́run ó ṣe é Ọlọ́run ó ṣe o Ọlọ́run ó ṣe o Ọlọ́run ó ṣe o Allah ó ṣe o Allah ó ṣe o Allah ó ṣe alhamdulillah 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 rabbil alamin Oríyọmí mọ̀ fọ́ lọ́lẹ̀ kan mọ̀ ẹ̀kọ́ síwájú ní ẹ̀sìn ọ̀dọ́. orúkọ mi ni Mutia Anífowóṣe ní tí mo rí sọ sí náà ni wípé alihamdulilayi adúpẹ́ pé Ọlọ́run kó Alhaji Oríyọmí Hamzat Ọlọ́run kó wọn yọ láyà tàlàfíà Ọlọ́run ó kó wọn yọ Ọlọ́run tó wá kó wọn yọ ní ilé kò ní jẹ́ kí wọ́n rírú ẹ̀ mọ́ wọn ò ní ṣoore ṣe wọn ò ní ṣoore ṣe wọn ò ní ṣoore ṣe lágbára Ọlọ́run léyìí tí wọ́n dé yìí wọn ò ní rádánwò mọ́ oore ni wọ́n ń ṣe kò ní dibi fún wọn mọ́ gbogbo oore tán ń ṣe kán má dáwọ́ ẹ̀ dúró kán máa ṣe lọ orí àwọn tí wọ́n ṣoore fún náà ló kó wọn yọ lágbára Ọlọ́run ò ní ṣoore ṣe òun ò ní dààmú. Orúkọ mi ni Obama Ọláìdé as in Obama lórí TikTok Obama 149 adúpẹ́ fún Ọlọ́run ọba tó kó Alhaji Oríyọmí Hamzat yọ dó ìjọ tí kíní ọkọ ṣẹlẹ̀ mi rí pé challenges ni like kò gbogbo àwọn ànábí Ọlọ́run tó ti lọ náà face challenges but Ọlọ́run tí ó jẹ́ kí challenges yẹn kó padà gbé Alhaji Oríyọmí Hamzat lọ Ọlọ́run ọba náà ni ọba tí adúpẹ́ fún pẹ̀lú àṣẹ Ọlọ́run lẹ́yìn irú nǹkan báyìí tó ṣẹlẹ̀ sí wọn irú eléwò tó ní kù lẹ́yìn fún wọn báyìí gbogbo ìṣẹ̀mí tó kù tí wọ́n máa lò nínú ilé ayé wọn wọ́n máa lò pẹ̀lú ìrọ̀rùn pẹ̀lú ìdẹ̀ra ní inshallah bikratullah Ọlọ́run sọ wípé mọ́ni àmẹ́là sọ́ọ́lẹ̀ afálẹ̀ nafsi ẹ tó bá ń ṣe dáadáa ó ń ṣe fórí ara rẹ̀ ni dáadáa tí Oríyọmí Hamzat ti ń ṣe iná ní gbogbo nǹkan tí wọ́n padà jẹ ní òní irú aburú pé ká tún lọ máa wò wọ́n ní Agodi ká lọ máa pàdé wọn ní kóòtù níta burú báyìí Ọlọ́run ní jẹ́ kí irú nǹkan báyìí tó kù lẹ́yìn fún wọn tá bá ní pé kí wọ́n stop oore tó ń ṣe ìyẹn ò ẹmọ̀ ẹ tó bá ń ṣoore inú ẹ̀jẹ̀ ló wà tẹ bá dẹ̀ woru Alhaji Oríyọmí Hamzat yẹn ìsọdà pé bá ẹni tó yẹ pé bá wọn kàn ṣe oore nítorí ṣe kárí mi àbí bóyá káwọn èèyàn lè mọ̀ wọn torí pé inú ẹ̀jẹ̀ ló wà iná náà fi ń ṣe bọ́ ṣe ń ṣe yẹn so mo bẹ̀ Ọlọ́run nínú àánú rẹ̀ gbogbo tó kù tẹ tó máa lò ní ìgbésí ayé yẹn nílò nínú ìnira nílò nínú wàhálà orúkọ mi ò yí padà Obama 149 lórí TikTok. Ìmọ̀kímọ̀ ò mà gbọ́dọ̀ jọ. Ètekéte ò lè dúró. Ẹnikẹ́ni
Kimo tẹ̀lé o.